Ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Entertainment Gist níbi tí a ti ń mú àwọn ìròyìn Yorùbá àti àwọn ìṣẹ̀lẹ̀ ní ilẹ̀ adúláwọ̀ wá sí etí ìgbọ̀yìn. Ẹ máa bá wa kálọ. ìyá ìbí náà wàá challenge báyìí ẹni tó kọ́kọ́ bímọ fún wọn náà kò ló wà kí ló fà ní ìjà yìí méjèèjì ìbí náà ń challenge báyìí tí irú ọmọ yìí bá ní bàbá gidi ẹ jọ̀ọ́ só lè bú bàbá ń bàbá lórí ètò lénìí mo fẹ́ kẹ́ jẹ́ ká jọ wo ọ̀rọ̀ kan ọ̀rọ̀ nípa arákùnrin tó ń pè ní Rótìmí Daniel yìí tí wọ́n ń pè ní Rótìmí Daniel ayé nǹkan wọ́n sọ fún yín pé àpèjá orúkọ arákùnrin yìí ó ní Olúwarótìmí Tìmílẹ́yìn Daniel ó ní àpèjá orúkọ ẹ̀ Olúwarótìmí Tìmílẹ́yìn Daniel òun náà tó ń wádìí àwọn ẹni ẹlẹ́ni pàápàá àwọn tó jẹ́ bàbá wa nù ìgbàgbọ́ tó jẹ́ pé èyí tí èṣù ń lò nù wọn ló fi ń júwe gbogbo àwọn yòókù ẹ má jẹ́ ń tàn yín jẹ ẹni tó bá ti ń wádìí èèyàn ta ló ń pè orin yẹn ẹ̀mí ẹni tó bá ti ń wádìí èèyàn ẹ jẹ́ kí a sọ̀rọ̀ nípa tiẹ̀ náà ká sọ̀rọ̀ nípa tiẹ̀ náà Rótìmí Daniel ta ni bàbá tó bí ẹ lọ́mọ ta ni bàbá tó bí ìwọ gẹ́gẹ́gẹ́ lọ́mọ ẹ má yẹn tàn yín mo ṣe bẹ̀rẹ̀ wádìí lórí ẹ̀ ní o mo fẹ́ kó nǹkan wá jáde fún wa kó sọ̀rọ̀ bàbá ẹ̀ fún wa ṣùgbọ́n tí Rótìmí Daniel bá sọ̀rọ̀ bàbá ẹ̀ fún wa èmi á jẹ́ kẹ́ mọ ìdílé tó ti jáde èmi á jẹ́ kẹ́ mọ irú bàbá tó bí màá jẹ́ kẹ́ mọ bàtà bí Rótìmí Daniel kò lè burúburú láyé kí bàbá gidi ó bí èèyàn kí irú ọmọ bẹ́ẹ̀ kó wá bọ́ síta kó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí àwọn bàbá mi Àdàbà TV my brother láti Àkúrẹ́ God bless you ẹ káàbọ̀ sórí ètò yìí àní wàrà wá ti ọ̀rọ̀ lè yí sọ̀rọ̀ ìjà ṣùgbọ́n Rótìmí Daniel a fẹ́ mọ bàbá tó bí wọ gangan ó bọ́ síta lọ́jọ́ kan ó bẹ̀rẹ̀ sí gbé àwọn bàbá ẹ̀sìn káyà ṣépè ó ń gbé àwọn bàbá Débóyè ṣépè ó ń bú àwọn Oyèdépò ó bú Babalọ́lá ó bú Mósè Orímọládé ó bú FBG Ọ̀ṣọ́fà kò sẹ́ tó tí ì sọ̀rọ̀ sí tán mo fẹ́ kẹ́ gbọ́ fídíò kan ẹ wo fídíò kan sìn kẹ́ ẹ lè fẹ́ pé mo mọ nǹkan tí mò ń sọ tí irú ọmọ yìí bá ní bàbá gidi ẹ jọ̀ọ́ só lè bú bàbá ń bàbá só lè máa bú bàbá ń bàbá ṣépè ẹ máa gbọ́ o mo fẹ́ kẹ́ gbọ́ voice note yìí ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ o ṣé ń gbọ́ can a responsible man come outside kó máa sọ pé ìwà àti bàbá ẹ sí káyà ọ̀tá yóò máa gbọ́ ọmọ gbìn ẹ ní soríire ẹ̀yin náà gbọ́ ọ̀rọ̀ láti ẹnu Rótìmí Daniel báìbù jẹ́ kó yé wa pé má ṣe sọ̀rọ̀ ẹni àmì ìróró mi níbi Rótìmí Daniel ilé onígbàgbọ́ la bí ẹ sí náà pásítọ̀ ló sọ ẹ lórúkọ náà ohun tá a gbọ́ gẹ́gẹ́ kó yé wa pé bàbá tó bí ẹ gangan jẹ́ òṣìṣẹ́ nínú ìjọ Ọlọ́run mo sì ń bọ̀ láti wá mú fúlì ṣẹ̀ jáde mo promise yín màá sọ ìdílé tó ti jáde màá sọ church tó ti sọ lórúkọ màá sì dárúkọ pastor tó gbé ní ọjọ́ mẹ́jọ tó sọ lórúkọ àti iṣẹ́ tí bàbá ẹ̀ ṣe nu church ìyẹn Rótìmí Daniel kí wá lóhun tó wá dé báyẹn tó wá jẹ́ pé gbogbo nǹkan tí wọ́n máa ń ṣe láyé òun ni kó máa gbé àwọn ìránṣẹ́ Ọlọ́run ṣépè jẹ́ kí n sọ fún ẹ lẹ́nìí àwọn tó ń gbé ṣépè yìí tí wọ́n bá wúwo èpè ó ń padà bọ̀ lórí ẹ̀ wọ́n tó pè ní back to sender ò mọ́nà wọn kì í ṣe wọlé ní àkọ́kọ́ tó bá àkọ́kọ́ tako Jésù Kristi àwọn Afarisí wọ́n tako Jésù ńgbà tí Jésù wá sáyé tí wọ́n fẹ́ gbà á síbẹ̀síbẹ̀ náà Jésù ló padà borí wọn tó bá sọ kò ń ṣe ẹ̀sìn ìbáláyé kò sí nínú ibi tó wà nú ẹ̀sìn Ifá àti ẹ̀sìn tó ń sìn pé ẹ̀sìn kan ò dá why can't you face your own religion Rótìmí Daniel ó wá bẹ̀rẹ̀ sí bọ́ta ó wá sọ di top in town ó wá sọ di aṣọ tó ń wọ̀ láti máa sọ̀rọ̀ sáwọn ìránṣẹ́ Ọlọ́run ó sọnù fídíò ẹ̀ kan ó ní kò sí tó ń jẹ́ Jésù Kristi jẹ́ kí n sọ fún ẹ lẹ́nìí nínú ẹ̀sìn Muslim Jesus Christ náà ń pè ní Ànábì Ìsá ẹ má ṣì mí gbọ́ mi ò ní kò sí kàn dánù rẹ̀ sí ṣùgbọ́n ṣe mí láàánú fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ pera yín Christian tí ẹ̀yin náà wà lọ́dọ̀ Rótìmí Daniel Foundation tó ń pè rẹ̀ ní fàájákàjàkan ẹjọ́ kí ló fẹ́ fàjà
ẹ máa gbọ́ ẹgbẹ́ first note dáadáa ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ o. now ẹ wá gbọ́ kinní kan sìn ó sọ̀rọ̀ bàbá Hezekiah ń gbà kan jọ ìjà rí ẹ̀rí tó dájú lórí ẹ̀ Oríyọmí Amusat tó bá ṣètò ó máa ń gbé àwọn ènìyàn wá aṣọ ojú wọn live Rotimi Daniel wáyé tí wo ò ní proof ẹ máa ti arrange ẹ ọ̀n tó pè ní arrange nìyẹn ẹ ti máa arrange torí bí a gbé yín kalẹ̀ láti ní ìjọba òkùnkùn láti wá bí ọ̀rọ̀ Kristi wú ni ìwà tó lè máa fún àwọn kan lówó tó lè máa fún àwọn kan lówó kékeré lọ máa ṣe interview fún yàn ló wà ní interview ló ní package tó máa borúkọ pásítọ̀ kan jẹ́ lórí social media ọjọ́ tó ti wá sọ̀rọ̀ bàbá Hezekiah báyìí tó ti wá sọ̀rọ̀ bàbá Hezekiah jọ tó tún nǹkan lára wọn ṣá bàbá Hezekiah ṣe báyìí wọ́n ṣàwo wọ́n ṣe kìíní kan kó bá sásùn let me tell you something ìwọ ló ń ṣe ra ẹ Rotimi Daniel torí pé tó o bá lè fi fọ́tò bàbá ẹ̀ hàn èmi náà wá ọjọ́ kan ń bọ̀ àṣẹjọ́ bẹ̀rẹ̀ ni ó di ọjọ́ tó o bá tó mọ̀ ẹ́ pé ohun tó ń ṣe yìí ìwà tí ò dáa ni torí pé tí wọ́n ṣe rò pé ìwọ ń ṣèwádìí èèyàn èmi àwọn kan náà ń ṣèwádìí nípa fámílì ẹ ibo la bí ẹ sí ṣèbí pásítọ̀ ló sọ ẹ lórúkọ Olúwarótìmí Tìmílẹ́yìn Daniel ṣèbó lórúkọ tá a sọ ẹ ẹjá tún gbọ́ fọ́ ìṣòtì yẹn ẹ máa gbọ́ o kẹ́lẹ̀ mọ̀ ẹ́ pé arákùnrin yìí èmi ò ní sọ pé mi ò ní bú bẹ́ẹ̀ ni mi ní sọ̀rọ̀ òdì sí torí mo kà á kún pé ohun tó sì ń ṣe lọ́wọ́ báyìí ó sì ń jọba lọ́kẹ̀ẹ́ ni ẹ ta fi gbọ́ ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ lẹ́nu tó ń pè Rotimi Daniel ẹ máa gbọ́ o jẹ́ gbọ́ jẹ́ gbọ́. ẹ jẹ́ kí n béèrè gan lọ́wọ́ Rotimi Daniel kí ni nǹkan tó jẹ́ gan tí wọ́n máa sọ pé ìwọ ń sọ̀rọ̀ ẹnìkan sọ̀rọ̀ kí ni nǹkan tó jẹ́ jọ ní fámìlì yín ṣé wọ́n lè ní àkọ́kọ́ tó máa kọ́ travel out ni ṣé wọ́n lè ní àkọ́kọ́ báyìí ní fámìlì yín báyìí tó máa kọ́ travel out Rotimi Daniel ṣé wọ́n lè ní àkọ́kọ́ ni àṣẹ̀ṣẹ̀ yọ ọ̀gán mọ̀ tó ń bá lóko sọ̀tá ṣé wọ́n lè ní àkọ́kọ́ ni èlò gan lóore èlò gan lórí lọ́wọ́ gan ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ tó ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ bàbá fún ẹ ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ bàbá àti ìyá fún ẹ torí bó ti mọ̀ pé Christian wọn ì sábà sọ̀rọ̀ wọn ì sábà ṣe bí lọ́pọ̀lọpọ̀ wọn ara àwọn tó ń ṣe bínú wọn o ṣùgbọ́n kì í ṣe gbogbo wọn jọ́sà wà rí Muslim tó jẹ́ àfà láti jọ́ tí wọ́n ti pariwo Nàìjíríà yìí bí àfà kan ṣe gbá àfà kan ṣàwo ǹjẹ́ o gbé rí ṣé o gbé rí ṣùgbọ́n tó bá jọ̀rọ̀ Christian wà á wá rangun kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́. We want to know your biological father Rotimi Daniel Olúwarótìmí Tìmílẹ́yìn Daniel. We want to know your biological father tó bá kó tilé eré wá ò ní máa gbé àwọn bàbá ìṣépè tó bá bí abiyamọ ló bí ọ lóòótọ́ Rotimi Daniel ò ní bọ́ sí social media láti máa sọ̀rọ̀ òdì sáwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè kò dẹ̀ dùn mí ẹ̀yin pásítọ̀ kan lẹ̀ fún bọ̀bọ̀ ẹ̀ lọ́rọ̀ sọ náà bó wà nílùú tó wà bó wà outside the country kò sọ pé ó ti jẹ́ pẹ̀kun ayé náà kí ló ń tó kójọ gan tẹ́lẹ̀ kan kójọ rí tí bàbá sọ pé bàbá Hezekiah gan nǹkan kẹgbà wo kòkò bá wà sásùn ìwọ yìí náà ló jẹ́ ká rí ojútùú bàbá social media kí pásítọ̀ kan mọ̀ tí post nǹkan báyìí wà á ti rí negative thoughts tó ń pa ẹ̀ jọ ṣé wọ́n mọ́ ni ṣé wọ́n mọ́ ṣé ń gbọ́ kan tó ń sọ ó sọ pé nìkan ò ní ṣoríire oníkú ló máa pẹ́ nìkan gbogbo tó bá ti sọ pátá is coming back to you ó wá sọ rẹ̀ di antichrist ìyá kan náà ó kàn tiẹ̀ mẹ́sẹ̀gì mi Christian lòun ṣùgbọ́n ẹ má bú Rotimi Daniel mọ́ mo ní mo sọ fún woman yẹn mo ní tí o bá tẹ́ ilọ́run ẹ kó lórí social media ẹ kó lórí page mi o mi ò wá tọrọ owó lórí page o mi ò dẹ̀ ní kẹ́ fún mi lówó mo sọ fún ìyá yẹn bẹ́ẹ̀ ẹjẹ lọ máa tara yín jẹ I'm less concerned
ìyá yẹn ṣe pé mo wá rí pé ẹ lè ṣaláì mọ́ ṣe pé torí pé ẹni tẹ́ ń tẹ̀lé gan elépè ni inú ẹ̀jẹ̀ yín ló wà ohun tẹ́ ń sọ ní fàjà movement yín ni ìtẹ̀sálẹ̀ ìpẹ́ ni ẹ̀yin tẹ́ jẹ́ kìrìsìtẹ́nì tẹ́ dúró ẹ dúró wájú Ọlọ́run ẹ dúró wájú ẹ má rántí Rótìmí Daniel ń sọ Rótìmí Daniel is nobody ìgbà tẹ́mi náà bá sọ ìta yí ẹ̀dẹ́bì kan fún yín mo kẹwàá fẹ́lẹ́ ṣe pìrìábù kó lè mọ̀ ẹgbẹ́ nìkan náà ń ṣèwádìí lẹ́yìn mo lè lè tí mo wá sí láàárọ̀ yìí who is Rótìmí Daniel who are you tó sọ pé ẹ bàbá Ẹ̀sìkáyà nǹkan máa ṣọ̀tá wọn nǹkan kan jọ ṣé ìwọ náà máa jẹ́yìn fún ni ọjọ́ tí ògán bá kú ṣé wọn fi tí wà lọ́jú sí ni ó ń sọ pé orí àwọn bàbá kan ò pé ní tó túmọ̀ sí pé orí bàbá ẹ tó jẹ́ pé olóṣù ẹlẹ́lu Rótìmí tó ń lọ church tó fi pásọ̀ sọ lórúkọ ó ti bú òun náà mọ́ náà ó gbọ́dọ̀ wà specific if you want to talk about one pastor go straight to him or her má kàn wọn bàbá ìpapọ̀ mọ́ ohun tó sọ nígbà ló máa ń dáyàn lóhùn I want you to reply all my message torí mo mọ̀ ẹ́ kó ṣeé ṣe kó má lè dáhùn èmi ò bẹ̀rù ẹ o torí kò sí kankan tágbára ẹgbẹ́ tó lè ṣe àti rírú yín láìmọye ìgbà torí pé wà ń diaspora ni náà ibi tó ti ń ṣiṣẹ́ ṣó o lè sọ fún ẹbẹ̀ bí ká má ṣe Christian mọ́ jọ ibi tó ti ń ṣiṣẹ́ lọ́run tó ń ṣe engineer àárọ̀ tó ń ṣe ṣé wọn ló níbẹ̀ ṣé bàbá ẹ̀ ló níbẹ̀ ṣé onífá ló níbẹ̀ o sì lọ bó òyìnbó yẹn kò ní òyìnbó don't go to church anymore mo dùn mí fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin kìrìsìtẹ́nì onígbàgbọ́ irú yín báyìí pàápàá wa Yorùbá ó di ẹ̀mí lò kẹ́ẹ̀rí ọmọ Yíbò kó wá social media kó wá tako àwọn ọmọ rẹ̀ ṣùgbọ́n torí pé ìwà ọ̀dàlẹ̀ yẹn ó ṣàwà náà yan ọmọ Yorùbá yìí irú wọn Rótìmí Daniel yìí ó ti gbà kan lọ chọ́ọ̀chì rí ìwà àti pásítọ̀ ẹ lẹ́jọ́ mọ́ tẹ́ẹ̀jọ́ fà mo sọ̀rọ̀ lánàá mo lè mímọ̀ àwọn wòlíì kan tó jẹ́ wòlíì òtítọ́ mo sì mọ àwọn olùṣọ́ àgùntàn kan tí wọ́n ní bá yín fi gbákanmù kan láíláí mo mọ àwọn kan bẹ́ẹ̀ èèyàn ni bàbá wòlíì Ezekiel Ọlájídé Àjàyí bàbá kò ṣeun tì ṣebí bàbá wòlíì kan nìyẹn èèyàn ni pásítọ̀ Ṣèyí Àjàyí èyí wòlíì kan nìyẹn o èèyàn pásítọ̀ Paul Àjàó pásítọ̀ kan nìyẹn gbogbo ẹni tẹ́ ń wò mí ẹjá nígbàgbọ́ náà lọ́rùn ogun tí Rótìmí Daniel sọ yẹn má fetí síbẹ̀ ewu ìgbà kẹyìn tí Jésù ní yóò dé olóṣèlè yìí it's not funny kò funny tẹ́lẹ̀ pé ó jáde lẹ́ni ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí Christian ó bẹ̀rẹ̀ sí ń búlì Christian òun tó ṣe ń ṣe yẹn ó tún fi ń polongo ìrere sí ni ẹ̀yin tẹ́ sì ń tẹ̀lé Rótìmí Daniel náà tẹ́ pẹ̀lú ayé Christian tẹ́ ń tẹ̀lé Rótìmí Daniel mo kí yín o ẹ kú ìparun ìgbà ìkẹyìn ẹ ti mọ ọ̀nà olórin kankan ní pé mo ti mọ ọ̀nà ìyè yìí náà ẹ ti mọ ọ̀nà ìyè ẹnìkan wá ń kúkúrọ́ fún yín ó ń sọ tí ò yẹ kó sọ fún yín ẹ̀rẹ̀ ń tẹ̀lé ẹ wá ń tọ́ ayé fàájà movement èmi ò ní kẹjọ́ mọ́ fàájà o ti sọ pé tó bá dago kẹlẹ́ ní báyìí o fẹ́ sọ̀rọ̀ nípa bàbá olú àlọ́ ẹ jọ nítorí Ọlọ́run afẹ́hun tó fẹ́ sọ àwọn èmi náà tún bá èmi náà ní program lálẹ́ náà lórí ọ̀rọ̀ tó ń sọ yìí yá èmi náà tún máa ń fast èmi náà jáde màá wá sọ fún yín níbo ni Ìyábọ̀ wà Ìyábọ̀ Òbé Olúwayẹmisí níbo ló wà ọwọ́ tanká ti béèrè ẹ̀ èmi ti rí èèyàn tó jí ọ̀gá mi lẹ́nu iṣẹ́ yìí tó rán ìyàwó ẹ̀ lọ sí London tí ìyàwó débẹ̀ tó dẹ̀ di pé wọ́n ìrí amúdàárọ̀ yìí níbo ló wà àtijọ́ tó ti ń sọ̀rọ̀ yìí náà báyìí tó ti ń sọ̀rọ̀ yìí ó rí provide náà ó rí provide you have nothing like that ó rẹ́ ní information fún wa you keep on shouting on social media mo dẹ̀ ti sọ́fẹ́ yìí family Ìyábọ̀ tẹ́ ẹ bá ń wọ́ ọmọ lóòótọ́ the best thing lè ṣe ní pé ẹjá lọ report to police station ẹjá lọ competition wò kí wọ́n invite bàbá olúwa lọ́wọ́ láti wá sọ̀rọ̀ ṣùgbọ́n tí Rótìmí Daniel ń ṣe yìí ìwà antichrist ni kẹ́ẹ̀dẹ̀ pọ̀ jù báyìí lọ àti gbogbo ẹ̀yin tẹ́ ń pè ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń pè yìí lẹ ti fi ìwà yín ba inú ìjọ tẹ́ wà jẹ́ Àlàkẹ́ Adé káàbọ̀ sórí ètò yìí púpọ̀ ẹni tẹ́ wà ń bẹ̀ mú kí yín kọ̀ọ̀kẹ́ jòjì ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti fi ìwà lẹ ti fi ba inú ìjọ tẹ́ wà jẹ́ ṣùgbọ́n torí bí ẹ̀ lé sọ jáde ẹ̀ lé sọ náà ọ̀rẹ́ méjì jà ẹ wá pe ọ̀rẹ́ kìíní kó wá sọ̀rọ̀ ohun tó jẹ́ tiẹ̀ ló máa sọ náà ọkọ àti ìyàwó tó jà ẹ pè ìyàwó kó wá rojọ́ ọjọ́ tó bú ọkọ kò ní sọ o ọjọ́ tó bú ọkọ kò ní sọ o
ṣùgbọ́n torí pé máa sọ àwíjàre àsọdùn pa tiẹ̀ sáàdì tiẹ̀ nìkan ló máa wà náà so Rotimi Daniel tí wọ́n bá náà àǹfààní àti tó bẹ̀ sọ background ẹ̀ síta káyé gbọ́ ìlú tó wà gan báyìí a gbọ́ pé ẹnìkan ló rẹ̀ lọ́wọ́ tó fi débẹ̀ ìgbà tó délùú tó wà tó padà dá ẹni yẹn ẹ̀túbà ilé ni kọ́nù ẹ̀ pé tó tí wọ́n ṣe lò pé wọ́n ń wá jẹ nìkan àwọn kan náà ń sọ̀tẹ̀ fáwa ẹni tó rẹ̀ lọ́wọ́ láti débẹ̀ tó padà dá tó mọ́re fẹ́ nìyẹn tó mọ́re ọjọ́ tó bá rú ẹ lójú màá tún gbẹ́ nìyẹn wá sórí program tí wọ́n mọ́re tó mọ́re ẹnu gbà tó wà níbi tó wà tó ṣe gba ìwé ìgbélù tó wà báwo ló ṣe rí gbà ta ló bẹ̀ ṣe tó padà fi ibi sọ ẹnìyẹn tó padà fi ibi sú àbó ti gbàgbé ni pé ọmọ kékeré àbúrò tó mú àbúrò ẹ̀ dání lọ sin ẹ̀gbọ́n ẹ̀ ó ń sọ pé tẹ́sí máa sin náà rèé tí wọ́n ṣe rò pé wọ́n ń wádìí ẹnìkan wọ́n ń wádìí ẹ̀ náà wọ́n ń wádìí ìwọ náà ẹni hùn bẹ́ẹ̀ ni tó náà ò ti dàyàn kan rí ni ìgbà tó wà Nàìjíríà ẹni tẹ́ ẹjọ́ ń ṣiṣẹ́ kí ló ń tó ṣe fúngbà tó wà Nàìjíríà kò tó travel àbúrò pé wọ́n náà náṣìírí ni Rotimi Daniel òun á rò pé ìwọ nìkan ló pé ìwọ nìkan ló mọ́ Ọlọ́run aláàánú yóò mọ tú àṣírí ẹ̀ fáwọn èèyàn àwọn tá a sì mọ́ sọ́ọ̀rì wọn tán ló máa ń ṣàgùn síyàn wọn ló máa ń fẹ́ pé dáyàn dánmọ́ fọlọ́ba bì ọ́ ó sáà ti rí fọ́tò mi ó dà mọ́ pé wáìsì lórúkọ mi bó bá rọ lójú fìmánúẹ̀lì sí o fìmánúẹ̀lì sí kó wá sàbó ṣe máa ń sàgbára tó ṣe máa ń sàgbára yẹn bí yóò wá ní bọ́ọ̀lù níwájú màá wájú yí ẹ pé tọkùnrin bá tó àtọ̀ ni tóbìnrin tó ẹnìkan lómi lẹ́yìn ẹsẹ̀ jùlọ àwọn lọ fàájà tí wọ́n ń sọ yẹn àjọ máa fàájà ni tó bá kulẹ̀ tó kòkè mi ò ní kò lẹ́yìn Jésù tí wò bá ti gbàgbọ́ ìwọ ló mọ̀ ẹni tó bá ní òsí wòlíì ilé wọn ló ti ṣàìsí wòlíì wà tí Jésù ń lò tọ́lọ́run ọ̀gá ògo ń lò wá rò pé wọ́n ni the best any small thing on social media wà á ti come against it wà á ti come against it wà á máa sọ different things kò sí nǹkan tó kì í sọ wà á lanu kì í sàlẹ̀ òun sọ pé bàbá Hesekiah òun pé bàbá Hesekiah ṣe pé tá bá bí wọn ilé rẹ̀ gbogbo ọlọ́run ti ṣe fún bàbá Hesekiah láyé mo kàn sí ẹ̀kọ́ fídíò ẹ̀kẹ́ tó sọ lọ́jọ́ kan tó sọ kí bàbá Hesekiah bọ́ta kí wá sọ ohun tí ibi tọ́lọ̀ tó tá ti náwó tán ní ìwọ mọ̀ ìgbà tí bàbá Hesekiah ní látòrí òkè èrè o wá sí ọdẹ òmu wá sí gbọ̀ngàn ẹ̀dá àbọ̀ ni tí ò sí kankan ẹ̀yin ò ní sọ yẹn o ọjọ́ tí wọ́n lé bàbá ẹ̀ nílé àná lẹ́dẹ nítorí pé ta lè léyìí ó mọ iye táwọn bàbá ẹ̀ jẹ́ lórí òkè òṣùwọ̀n tó wọ́n sọ báyìí ni pé yes Ọlọ́run ò lè dáyàn lóhùn láti pé èèyàn ṣoògùn Ọlọ́run ò lè dáyàn láti pé èèyàn lu jìbìtì ṣe pé tó sọ fún wa nìyẹn èmi sọ fún ẹ lẹ́nìí pé Ọlọ́run tèmi Ọlọ́run àwọn bàbá mi a máa ṣe ìyanu fún yàn láì dọ́gbọ́n sáyé èmi sọ fún ẹ bẹ́ẹ̀ lẹ́nìí ó gbàgbọ́ o gbàgbọ́ o Ọlọ́run àwọn bàbá mi Ọlọ́run Mósè Orímọládé ọmọ tí wọn là ṣe Ọlọ́run bàbá wa Ayọ̀délé Babalọ́lá Ọlọ́run bàbá wa Samuel Bíléwù ọmọ Àlàkẹ́ nílùú Mẹ́kọ Ọ̀ṣọ́fà a máa ṣe yanu tó bá gbàgbọ́ sọ̀gùn ní o ó ṣe gbá ní ó ṣàwọ́ ni bọ́lọ̀ ń bá lóòyàn láti ọ̀rọ̀ àṣẹ lásán ni ẹni tá a sọ fún bóyá ṣe báyìí tọ́lọ́ ń dẹ̀ ó ní mo júbà orúkọ mi ó wà ní bẹ́ẹ̀ gbẹ̀ Jésù ní mo júbà orúkọ mi wà bẹ̀rẹ̀ sí ń bọ́ta you want to know your biological father tí wọ́n bá tó bẹ́ẹ̀ sọ ìtàn ìdílé ẹ tí wọ́n bá lè sọ àwòbọ̀ sọ mo ráàyè tiẹ̀ gan màá sọ débi pé màá lọ ya fídíò lé yín gan màá wọ ẹbí lé báyìí ilé tí bàbá ẹ gbé bàbá ẹ kọ mi ò tí ì ní sọ nǹkan báyìí ẹni tó rìn lọ́wọ́ tó fi travel out ṣé o padà fojú ẹ̀kún bí dábì lóhùn ṣé o padà fojú ẹ̀kún bí wàá rò pé ìwọ nìkan ló mọ ẹjá tún gbọ́rọ̀ díẹ̀ sí ṣé ń gbọ́ o sọmọ tó kọ́ léere ní máa ń sọ pé lórí burúkú aláìbàjẹ́ bàbá mi ká ìláyé bàbá tó bí mi lọ́mọ ó kọ́ mi mo kẹ́kọ̀ọ́ ó ní wọ́n ń ṣépè fún yàn kò sí bí tí ló ṣe bá gbẹtọ́ láyé ó Bíbélì kan jóyé wa pé ó ní yára láti gbọ́rọ̀ ṣùgbọ́n lọ́ra
láti fèsì torí pé mọ̀ ẹ́ pé nínú èsì yẹn ìbínú lè jáde ń bẹ̀ sọmọ tó kọ́ léere sọmọ tó fi omi chọ́ọ̀chì bọ́ lélẹ́yìí tó ń ṣépè wọ́n sọ pé ẹlẹ́sìn àbáláyé ni ẹ́ àbá mọ àwọn ẹlẹ́sìn àbáláyé tó dáa tán níwà màá tún tẹnumọ́ lẹ́nìí àwa mọ̀ wọ́n dáadáa wọ́n sọ pé bàbá ẹ̀sìn káyà ẹ jẹ́ báyìí pílẹ̀ gbọ́ ẹ máa gbọ́ o ṣe gbọ́ kíga ní ẹ gan kíga ní ẹ kí ló ní gan tẹ́nìkan ò ní ní gan ọjà sọ̀rọ̀ mi tí wọ́n ti ń sọ̀rọ̀ kí ló ní kí ló kójọ gan kí ló tó ní gan dàbí ló kí ni nǹkan tó ní gan kí ló ní gan jọ tó bá kó ti kọ́lé sí Nàìjíríà ilé wo lo kọ́ lẹ́ni kó kọ́ rí gan ilé wo lo lẹ́ni kó kọ́ rí gan kí wàá ló ń kó ní ẹ̀jẹ̀ sọ̀rọ̀ ẹni tẹ́bi ti ń sọ̀rọ̀ who are you Rotimi Daniel who are you tani ẹ́ kí ló jẹ́ gan kí ni nǹkan tó jẹ́ gan kí ló jẹ́ ìwọ náà tó ń sọ̀rọ̀ ṣé ìyàwó tó wà nílé lóbìnrin àkọ́kọ́ tó fẹ́ ṣó break out obìnrin rí ni ṣó dalẹ̀ obìnrin rí ni ẹ tó bímọ fún ẹ ṣó náà wà nílé ẹ answer that question ẹ tó bímọ fún ẹ ṣó náà wà nílé tiẹ̀ náà ni ìwọ náà bọ́ta ká sọ tí wọ́n ká yé mọ̀ pé èèyàn dáadáa ni mí o mo dá jẹ́ ká wò yá jẹ́ ká rí family ẹ let's see your happy home tó ẹ kò ní happy home Rotimi Daniel let's see it jáde tó ṣe rí kí ló ní ẹ jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ kí n dákẹ́ lásìkò yìí ẹ já sọ̀rọ̀ WhatsApp +2347031857277 Rotimi Daniel àṣẹ bẹ̀rẹ̀ ni àṣẹjọ bẹ̀rẹ̀ báyìí ni wọ́n máa wádìí àwọn pásítọ̀ máa wádìí wọn ẹ̀yin pásítọ̀ náà tẹ́ jẹ́ pé ẹ̀yin náà jẹ́ ìdíkẹ́ fún wa lọ́rọ̀ sọ gbogbo àyín mọ̀ ẹ lọ yí padà ẹ lọ yí padà ẹ má gbàgbé ẹ tó pè yín ẹ má tàbùkù orúkọ Jésù mọ́ ẹ̀yin náà fún Rotimi Daniel lọ́rọ̀ sọ́dà gbogbo mílíkù ní social media tẹ́yìn náà ń ṣe ẹ lọ stop ẹ̀ àìmọye wòlíì Kẹ́hìndé Ọlá nílùú Ilé-Ifẹ̀ bàbá yẹn ajó yí ẹ pé lẹ́yìn àdúrà náà ti ni ládùúrú ìyà tí bàbá yìí jẹ lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ ṣùgbọ́n gbà tí àsìkò tó fún ọ̀rọ̀ àwọn tí bàbá yìí ti gbàdúrà fún tọ́lọ́ ń jẹ́ ayé wọn nítumọ̀ àwọn náà bẹ̀rẹ̀ sí bless bàbá yìí tó o bá mọ̀ Olúwa mi a máa bùkún ẹ̀dá 07031857277 07031857277 ẹ já sọ̀rọ̀ WhatsApp Ọlọ́run aláàánú ní fi wá sílẹ̀ ọkàn wo balẹ̀ o a tún pàdé Rotimi Daniel where is your biological father and where is your parent àwọn family ńkọ́ where are your families your wife and your children did you have happy home ẹ̀ tó kọ́kọ́ bímọ fún ẹ òun bolo wà ìwọ náà wàá sọ sábà ká máa wò ẹ̀ tó kọ́kọ́ bímọ fún wọn náà Rotimi Daniel èmi náà ń challenge báyìí ṣe mọ́ ń bẹ̀rẹ̀ ìyàwó ẹnìkan ẹ̀yà èmi náà wàá challenge báyìí ẹ̀ tó kọ́kọ́ bímọ fún wọn náà bolo wà kí ló fà ní ìjà yìí méjèèjì èmi náà ń challenge báyìí mo ń challenge ojú òní tiwa lágbára lọ́wọ́ MC Wise Jésù ní fi wá sílẹ̀.